Praise the Lord, hallelujah. Happy Thursday. I welcome you to my channel. Our today's ministration says, Emi Eleda Ekpare, Lafi Ipinle Aye Sole, Masha Ibe Gbogbo Okan Wo, Fi Ayọ̀ Rẹ Kún Ọkàn Wa, Yọ wá nínú ẹ̀ṣẹ̀ àti ìgbé, kó fi wá ṣe ibùgbé rẹ̀. God bless you. Emi Eleda nipa rẹ, Lafi Ipinle Aye Sole, Masha Ibe Gbogbo Okan Wo, Fi Ayọ̀ Rẹ sí ṣe ibùgbé rẹ̀. Orísun ìmọ́lẹ̀ ni ọ́ tí Baba fi ṣe ìfẹ́ ọ̀run kún ọkàn wa, jọ tú ọ̀rọ̀ mi mọ́ rẹ sórí wa kí àti kọrin. Dá ọ̀pọ̀ orin ọ̀fẹ́ rẹ látọ̀run sórí gbogbo wa, jẹ́ ká gba òtítọ́ rẹ gbọ́, ká sì máa Baba tọ̀ mọ́ nínú rẹ̀. Holy Spirit, we need you. At this time, we need the help of the Holy Spirit. Ká fi ọlá Holy Spirit, we need you. We need you. We need your help. And remember, heaven is real and it's real.